tó ẹ káalẹ́ o gbogbo ènìyàn mi lọ́kùnrin lóbìnrin, a kí yín tológun tológun, a kí yín tẹ̀ṣọ́-tẹ̀ṣọ́, a fi ìbà f'Ẹlẹ́dùmarè ọba tó dá ayé òun ọ̀run, ọba àjíkẹ́ ọba àjígẹ́ ọba fẹ́nifẹ́re ọba àjùwàpè, agbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún, ọba tó lógo ló tó lọ́lá, aníyìlẹ́yẹ, ọ̀gbàgbà tí gbára àdúgbò, abágbàgbọ̀ tí fi yọmọ ẹ̀ nọ́ọ̀fìn. Ẹlẹ́dùmarè àfìbà fún ọ lónìí o. tó àfìbà fẹ́yìn ọkùnrin náà tóbìnrin, inú ilé tá a fẹ́ wọ̀ lónìí, inú ilé ire ni ẹjọ́ jẹ́ o. tó ìbáwọ̀ òwúyẹ́ aṣòro sọ bí ọ̀rọ̀ lẹ́nìkan sọ tó fa idà jáde nínú apó, ọ̀rọ̀ lẹ́nìkan sì sọ tó fobì jáde lápò. ọ̀rọ̀ táwọn ó sọ lénìí, eléyìí tí ó mú bí jáde nínú apò ni. a dúpẹ́, a sì dúpẹ́ pé òkun lọ́wọ́ àwọn tí wọ́n dúró tì wá nínú ètò tá a ṣe lọ, àti ìwúrí tẹ́ fún wa lórí, especially lórí YouTube. a dúpẹ́ gidi gan-an ni, a dúpẹ́ pé òkun gbogbo apáta láàkiri òkú délé gbogbo bí tá a bá wà. a dúpẹ́ o. ẹ rí kíní kan ló mú mi wá sórí ìkànnì ilé ní. mo ṣe fídíò kan bíi 4 sẹ́yìn kó tó di pé a bọ́ sórí ọ̀rọ̀ ní eléyìí tó ti ń dàrú dàpọ̀ tó wà nílẹ̀ Yorùbá, tọ́lọ́ndẹ̀ ti bá a mú lọ sí òkun gbàgbé lónìí. a dúpẹ́. fídíò yẹn dá lórí Minister of Power, ẹ̀gbọ́n wa Adébáyọ̀ Adélábù Pẹ̀kẹ́lẹ́ Mẹ́sì. mo ṣe fídíò lórí wọn, mo kàn sí wọn gan nínú fídíò yẹn. yóò ti tẹ́ méjì tí mo ti mọ́rọ̀ wáyé lórí ẹ̀, tí mo ń sọ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu. mo ní ọ̀rọ̀ rẹ pé iṣẹ́ tẹ́ gbé fẹ́ gbọ́n yìí agbára wọn ò lè gbé, pé ọ̀dà pé change ọ́fíìsì wọn. mo sọ dáadáa, ìdí tí mo sì fi sọ, mo jẹ́ káwọn èèyàn ó mọ stand mi lórí ìdí tí mo fi sọ̀rọ̀ náà, tí ó jẹ́ kí n mention orúkọ wọn. iṣẹ́ tó wà nílẹ̀ iṣẹ́ Yorùbá ni, dáúlà tá ń lò lọ́wọ́ dáúlà Yorùbá ni. so àwa Yorùbá má jẹ́ ó bàjẹ́ làwa jẹ́. ìwà rẹ̀ fà kì í wà níbì kan káyé ibẹ̀ ó bàjẹ́ làwọn bàbá wa máa ń sọ. ìdí nìyí tó jẹ́ kí n máa sọ ní lemọ́lemọ́, torí wọ́n ní kankan kan báyìí láàmú ọ̀ràn fàdítì. ìdí nìyẹn tó jẹ́ a máa sọ. inú mi dẹ̀ máa ń dùn pé bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni tí mọ amòye èèyàn ni, ọ̀jọ̀gbọ́nkùnrin ni, tọ́lọ́run nìkan jiná dínú. nígbà tá a mention ọ̀rọ̀ yìí, mo jẹ́ kó yé wọn gbà yẹn. mo ní ẹ̀gbọ́n Adélábù tẹ́ fi sí iṣẹ́ yìí, àdàpọ̀ agbára wọn ò lè gbé o. agbára wọn ò lè gbé. mo sì sòdí. ìdí tí mo sọ ń gbà yẹn ni pé mo ní tẹ́ ẹ bá wo ẹ̀gbọ́n yìí dáadáa, parasitata tẹ́ gbélé wọn lọ́wọ́ yìí, lọ́dún tí a ti wà, tí orílẹ̀-èdè ti wà, kò sẹ́ni tó mọ MD NEPA rí. gbogbo parasitas Nàìjíríà pátá la mọ̀, gbogbo sectors pátá la mẹ́ni tí ń control ẹ̀ lè mọ ti NEPA. ìdí nìyẹn ìdí nìyẹn tí mo ṣe mú ọ̀rọ̀ wá lórí ẹ̀. parasitata tó yẹ pé bí ìgbà tí wọ́n ń ṣe ọjà òkùnkùn ń bẹ̀ ni, bí ìgbà tí wọ́n fi dá owó, ni mo fi béèrè pé tó bá jẹ́ pé wọ́n bá ta NEPA ni àbọ̀ fi yáwó, ẹ jẹ́ a mọ̀. ṣùgbọ́n ìgbésẹ̀ tí mo fẹ́ kí bàbá ti gbé lénìí, MD NEPA tí à ń sọ̀rọ̀ ẹ̀ta láàmọ̀, Sàlíjò àbí kí náà porúkọ ẹ̀, wọ́n ti rọ̀ lóyè lónìí. ìròyìn tí mo mú wá fún yín nìyẹn. bàbá Bọ́lá Ahmed Tinubu rọ̀ lóyè, wọ́n fún ní suspension indefinitely, àti àwọn director 3. inú mi dẹ̀ dùn, ọmọ Yorùbá náà wà nínú àwọn director yẹn. báwo ni ẹ ṣe wà, sector kan ṣe wà láti ọdún yìí, ẹ ní mẹni tí ń control ẹ̀? mi ò gbọ́ rí.
mi ò tí ì gbọ́ rí àkọ́kọ́ rèé nínú ìwé ìtàn táwọn ẹni tí ń control NEPA Nàìjíríà àkọ́kọ́ rèé. mo wá rí bọ̀dá náà wá jáde lẹ́yìn ìgbà tí wọ́n announce láti ọ́fíìsì His Excellency. Bọ̀dá wá jáde, bọ̀dá náà wá tó sọ̀rọ̀ pé ìyẹn bọ̀dá Báyọ̀ Pẹ̀kẹlẹ́mẹ́sì àwọn náà wá ní àgbàdùn náà pé ó kù díẹ̀, àwọn mọ̀ pé ó ń ṣe ségesège ṣùgbọ́n ká ní sùúrù fáwọn ibi tó yẹ kẹ́kọ́kọ́ lò lẹ lò gbẹ̀yìn. ṣùgbọ́n ńgbà yẹn ẹ̀ ń sọ ẹ ní a máa privatize bí bàbá Tinubu ṣe hit ìlú ẹ̀yin náà hit NEPA lẹ́sọ̀ pé a privatize ẹni a jọ subsidy kúrò lórí ẹni. mò ń wò yín ńgbà yẹn mo ní ẹ mọ nǹkan tí ń ṣe orílẹ̀-èdè yìí lọ́wọ́ ẹ mọ̀ tẹ́ ẹ bá mọ̀ ni ẹ ní mention privatization kó tó wá di pé àwọn National Assembly wá dá yín lọ́wọ́ kọ́ pé ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ mọ́. wọ́n fi kíní yẹn wọ́n fi ṣògùn òru ni ọ̀rọ̀ NEPA Nàìjíríà wọ́n fi ṣògùn òru ni òkú òru sọ́rí wọ́n fi ṣòkú òru ni. àwa amẹni tí ń kọ̀ǹtúrò rẹ̀ orílẹ̀-èdè wa wà ní òkùnkùn láti 1960 àwa gbádùn náà rí. ẹ jẹ́ ń sọ reason fún yín bọ̀dá Báyọ̀ Adélábù tó bá jẹ́ pé ẹ bá lọ ṣe mistake yọ subsidy lórí iná ni pẹ̀lú condition tí ń bá lọ yẹn mo fi Ọlọ́run ọba tó búra tó ní ayé mo fi búra orílẹ̀-èdè máa wà nínú gbèkùn tó jẹ́ pé ẹ ní rójútu ẹ̀ mọ́ torí ẹ̀yin ò rí àwa rí ẹ̀yin ò rí ṣẹ́dáyìn tẹ̀ wá nù lé yẹn ẹ rí nǹkan kan o àwa tá a wà ń ta la mọ̀ tí ń ṣẹlẹ̀ jẹ́yìn tẹ̀ wá nù lé lọ nítawọn tá a bá wà ń ta bá wà ń sọ̀rọ̀ ẹ máa gbé ọ̀rọ̀ wa yẹ̀ wò. inú mi tí ẹ máa ń dùn sí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n máa ń fetí síta gan ọkàn mi balẹ̀ lórí wọn pé wọ́n deliver wàláì wọ́n máa ń fi etí sí ìta púpọ̀ jù. ètò ìtàlẹ̀ ìyá rí pé mo ṣe múra mi múra ètò wa mo kàn fẹ́ sáré yànnà náà àwọn kékèké kan ni kì í ṣe nǹkan tí ó gbà wá lákòókò púpọ̀. ní tí mo kàn fẹ́ try láti sọ fún yín ni pé torí àtìlẹ́yìn tá a ṣe fún yín mo sọ fún bàbá Bọ́lá Ahmed Tinubu mo ní 2011 láti ń gbìmọ̀ bẹ́ẹ̀ ṣe di pírẹsidẹ́ǹtì èmi àti yín àṣíríra rí jókòó sọ̀rọ̀ 2011 ni mo ti sọ pé ẹ̀ ń bọ̀ wá rú lórílẹ̀‐èdè ó sì wá sí mo ṣe inú mi dùn pé mo wà láyé ẹ̀yin náà ń bẹ láyé tọrọ náà fi ṣe. ṣùgbọ́n tá a bá mọ̀rọ̀ wá àmú wá torí láti bà yín ló kọjẹ́ àbí láti da ìjọba yín rú a fẹ́ kí ìjọba yín ó ṣàṣeyọrí nítorí ń tá a sọ fáwọn èèyàn nu pé àṣeyọrí ń bọ̀ lórí ìjọba yín pé kẹ́ ẹ múra àṣeyọrí ń bọ̀. bàbá àwa dúró tì yín tẹ́yìn náà bá fòótọ́ ọnú tẹ́ bá fi báàlù lò á dúró tì yín bí ìgbà ẹkẹ ṣe máa dúró tilé tí òmìnir kan ò sì ní mìín a sì ní jẹ́ kí tí yín ó di sí ti bá ń lọ láàrin ìlú. ìyẹn jẹ́ ní ìkejì tó ṣe pàtàkì jù àwọn èèyàn ń kérora lórí ọ̀rọ̀ education nílùú igan lórí ọ̀rọ̀ education àwọn èèyàn ń kérora ẹ má jẹ́ n parọ́ tàn yín jẹ. ṣùgbọ́n nǹkan kan bẹ tí mo fẹ́ bẹ̀bẹ̀ fún lọ́wọ́ yín ẹjọ́ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ minister for education ní tẹ́nà yìí ẹ pè jókòó ẹni kó fún yín ní road map bó ṣe fẹ́ rìnrìn àjò ẹ̀ pẹ̀lú education. ṣé rí ibi táyìn ti fẹ́ mú ayasútù yẹn lẹ ti fẹ́ lọ mú ẹ má mú láti bẹ̀ tẹ́ bá mú láti bẹ̀ ní gẹ̀ẹ́tì ẹ lọ mú láti elementary ibẹ̀ ni nǹkan ti bàjẹ́ ibẹ̀ ni wọ́n ti ń swindle àwọn èèyàn lórílẹ̀‐èdè elementary stage ibẹ̀ ni wàhálà wà àwọn nǹkan bàjẹ́ gan to the extent that schools wọ́n ti wá sọ àwọn aráàlú di jẹunjẹun èmi ò gbọ́ rí kéèyàn wà ní SS1 kó mọ̀ sí subject mẹ́tàlá 15 subject nítorí kíni ẹni tó ti ń wà ní level kó fẹ́ ṣe WAEC kó máa ra ìwé ìyẹn tó wá kéré kàtẹ́ sọ pé wọ́n ń ṣe àti yọ̀ǹda yẹn fún wọn
wọ́n á tún wá ra ìwé, gbogbo wọn náà ní textbooks, wọ́n dẹ̀ máa ra textbooks bí 15. At the end of the day ẹ̀ tún wá rí pé àwọn ọmọ yẹn tán bá délé wọ́n tún wá máa fi Google náà fi ń ṣe assignment bí tí wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn o. mo wá jókòó pé gbogbo textbook tẹ̀ ra nǹkan sí kò sí nǹkan tán kọ́ yín náà ẹ̀ ni. òbí tó ṣe wàhálà ra textbook tó ṣe wàhálà oúnjẹ fún mọ́tò wọn máa ṣe wàhálà àti ra data. àbá kí ni ó dé ní orílẹ̀-èdè iṣẹ́ ẹ̀fẹ́ ká ní àwọn èèyàn máa bọ́ ni. ẹ má jẹ́ anira wa lára mọ́. ìnilára yìí ni mo fẹ́ kí ìjọba ó dìde sí. àwọn nǹkan kan bẹ tó ti bàjẹ́ tíjọba ní láti tún ṣe. ọ̀rọ̀ ẹkọ́nọ́mì ibi tó ti wọ́ wá gangan nìyí. tá a bá ń pariwo ẹkọ́nọ́mì ibi tí wọ́n ti ń gún àwọn èèyàn ní blade tó ti ń rẹ́ ara wọn jẹ ó pọ̀ ju ilé tíjọba ń rí lọ. ìdí ẹ̀rẹ́ tí mo ṣe ń sọ wípé ìjọba ní láti dá sáwọn ọ̀rọ̀ wọn wọ̀nyí. ìjọba ní láti dá sí ẹ tètè gbà wá lọ́wọ́ wọn kí wọ́n tó bayé ìlú yìí jẹ́. At the end of the day àwọn tẹ́ ra ìwé 15 fún yìí tẹ́ ra textbook 15 fún yìí tí ó jẹ́ pé subject 15 náà ṣe yìí tẹ́ ẹ̀ jẹ́ wọn sùn tẹ́ ẹ̀ jẹ́ wọn wo tó jẹ́ pé aago 5 ìrọ̀lẹ́ làwọn ọmọ yìí ó tó close ní school. At the end of the day tá a máa fẹ́ ṣe wàhíkì yìí àbá fẹ́ ṣe external exam ẹ padà lọ mọ gbóríjó fún wọn nínú kíláàsì ni. kí ni ibo là ń bá yàrá bọ̀ bó là ń bá lọ lórílẹ̀‐èdè yìí. ìdí nìyí tí mo ṣe ń bá ìjọba sọ̀rọ̀ pé kí ìjọba ó dájú sọ̀rọ̀ education náà kí wọ́n bẹ̀rẹ̀ láti elementary stage. ẹ má mọ níbi tẹ́ ti fẹ́ mọ pé ẹ fẹ́ mọ yá àwọn student lówó ìní ẹ má yá wọn lówó but ẹ bẹ̀rẹ̀ láti elementary stage. ẹ jẹ́ kí minister of education ó sún sókòtò sókè kó mọ̀ pé òun fẹ́ jà ní. àwọn private schools yẹn wọ́n ti bà nǹkan jẹ́ nílùú yìí. àwọn nìṣòro tó léde ní lọ́wọ́lọ́wọ́ báyìí. tá a bá pariwo wọn síta kára yóò gbọ́ bí ó ṣe máa lọ rè wọ́n ti sọ àwọn èèyàn dolórí burúkú wọ́n ti sẹ́lómi ìdólòsì. ẹlòmíì ò lè jẹ mọ́nú ilé rẹ̀ nítorí pé ó ràn mọ́ lọ sí private school nítorí pé public school dẹ̀ dá. ara àwọn trap tí bàbá Ọbásanjọ́ dẹ́lẹ̀ di ọjọ́ iwájú orílẹ̀-èdè yìí ni òun là ń rí. mò ń bọ̀ lórí ẹjọ́ kan tí màá spell ẹ̀ fún yín bóyá rí. ìyẹn tún lọ báyẹn. tó awuyewuye kan lọ láàrin ìlú yìí tí mo fẹ́ ká pe àkíyèsí ara wa sí lórí àwọn Fúlàní tí wọ́n ń da wọn lóhùn wọnú oko wa ní Èkìtì ní ìjẹta sí jẹrin. ẹnìkan ṣe fídíò kan ní ìdájí kùtùkùtù hàì tí ń ṣó màlúù ṣé Èkìtì ni àbí àbíríà Ọ̀yọ́ tí wọ́n ń ṣó àwọn ẹranko àwọn màlúù tí wọ́n wọ oko olóko ó dàpọ̀ Ọ̀yọ́ ni mọ́júmọ́. ìyẹn là ń bá fà kó tó wá tó dìdájí àárọ̀ yìí tẹ́lẹ̀ kan wá tó ké gbàjarè pé lẹ́kìtì ṣe ni làwọn Fúlàní dẹ oko gbogbo ọ̀gẹ̀dẹ̀ nìyẹn ni wọ́n ba yí ẹ̀jẹ̀ lọ ọ̀gẹ̀dẹ̀ tí ò tí ì so ọ̀gẹ̀dẹ̀ tó ṣe wù gbogbo nǹkan kọ ẹ̀ Fúlàní wọ́n dẹran wọ̀. so àwọn Èkìtì ti wà nù wàhálà Fúlàní tiwọn àti Ìbàràpá àtàwọn tó wà ní àwọn ẹ̀yà Ọ̀yọ́ gbogbo wọn ti wà lọ́nù wàhálà Fúlàní. kí ni federal government fẹ́ ṣe lórí tí ń bẹ́ńlẹ̀ yìí kí lẹ fẹ́ ṣe. ṣé bá ṣe máa wòran rèé tí kìíní yìí tá a máa pè lówè tí ó máa láronú. ṣé bá ṣe máa wò rèé. ẹ dákun ẹ ṣàánú ìlú yìí. àwọn awítà ìwí àwọn ológun ń pariwo àwọn Fúlàní ń pariwo pé Sunday Igboho kí Tinubu bá wọn mú. ta ló yẹ ká mú nínú Sunday Igboho àti Fúlàní ta ló yẹ ká kọ́kọ́ mú. àwọn ń pariwo pé ebi ń pàlú oúnjẹ òwòlú kò sóúnjẹ mọ́ láàrin ìlú. bàbá Bọ́lá Ahmed Tinubu iṣẹ́ ń bẹ fún yín láti ṣe ẹni tí ó ṣe àkóso Nàìjíríà àwọn èèyàn lẹ́sùn. Ngelali sọ̀rọ̀ lọ́sàn-án yìí ó ní ẹ̀ kì í sùn láago 2 òru dáago 3 pé ojúfò lẹ́ máa ń wà. bàbá ẹ má bínú sí Ọlọ́run jẹ́ kó ní í lára iṣẹ́ tẹ́ gbà ni kò sórun lójú yín ìlú tẹ́ gbà ní ìlú tí ò gbádùn lẹ́ gbà. sọ yìí ni dókítà tó fẹ́ fún ìlú lábẹ́rẹ́ ẹ̀ múra ni bíi pásítọ̀ tí ń gbàdúrà fún wèrè ni kò gbọ́dọ̀ díjú torí tó bá díjú wèrè lè gé orí rẹ̀. ìdí rẹ̀ rèé tẹ̀yìn pàápàá tẹ́ fi gbọ́dọ̀ sàsùnkúyè
gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ béèrè lákòókò yẹn béèrè, ẹ sọ̀rọ̀. Tó bá jẹ́ mọ́là, tó bá jẹ́ àwọn Fúlàní ní nǹkan bá ń ṣe wọn ó sọ̀rọ̀, wọn ò ní dákẹ́. Ẹ sọ̀rọ̀ n ti bá ń ṣe yín tí ò bá tẹ́ yín lọ́rùn, ẹ sọ̀rọ̀. Ẹ sọ̀rọ̀. Àsìkò yìí kí ìlú ó lè fararọ, òun ló jẹ́ kí èmi wá sórí ìkànnì ilé ni, ló jẹ́ mú kókó mẹ́ta yẹn wá fún yín pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa ṣiṣẹ́ lórí rẹ̀. Ọ̀rọ̀ náà ó ṣe kókó. Ọ̀pọ̀lọpọ̀ company ni ó ní problem tí iná ìbá continue bí ṣe ń lọ yìí. Nígbà tí mo wo cost of production Dangote, ó kọ cost of production jẹ́ 205 billion naira ni ó fi run, ni ó fi ṣe ní cost ẹ̀. Ó wá máa lo 100 billion naira out of that 205 ni ó fi ṣe power nìkan, ni ó fi generate iná nínú ẹ̀ diesel àti nepa. 100 billion yóò ná lórí diesel àti nepa. Ẹ dákun nítorí Ọlọ́run ọba, èrè ló lòun gangan fẹ́ jẹ at the end of the day. Mi ò gbé lẹ́yìn Dangote o, mo kàn ń sọ tójú mi rí ni. Ẹ wá fi compare ara àwọn business kékèké náà, ara àwọn companies tó yẹ pé gbogbo turnover àwọn lóṣù bóyá ló wọ èlò kan, tó jẹ́ pé at the end of the day bíi 40 million wọ́n fi rán diesel. Wọn ò tí sọ̀rọ̀, kò tí sọ̀rọ̀ nepa ń bẹ́ o, tán fi 40 million rán diesel lóṣù. Wọ́n á dẹ̀ tún sanwó nepa nínú ẹ̀. Ẹ jọ̀ọ́, ṣé ìgbà wo ni àwọn company bẹ́ẹ̀ ò ní máa dòṣìṣẹ́ lẹ̀? Ìgbà wo ni problem ò ní wà láàrin ìlú wa? So Nàìjíríà ò gbádùn báyìí. Bàbá, ẹ̀yin ni dókítà tó fẹ́ tó ṣe. Tán bá lẹ́sùn iṣẹ́ tẹ́ gbà ní o, kò lè sórun lójú yín, ẹ̀yin lẹ́ni àyàn yín ká fún yín ṣe àti fún yín iṣẹ́ yẹn. Ọlọ́run ọba tí wàá máa bá yàn ṣe tí fi ṣàṣeyọrí yóò fún yín ṣe. Ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ bàbá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá ń gbà bẹ́ẹ̀ níwọ̀nba bó ṣe wà hùn. Ẹ ṣé gan.